Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní orí bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àròjinlẹ̀, kó tó lè understand program mi. Ẹ̀bi ọkàn àti ìlara, conscience and envy. Yes, conscience and envy. Ṣé rí tí ọlọ́gbọ́n nìkan ni ọ̀rọ̀ mi lè yé o, tí ò bá ti ní ọgbọ́n má wàá gbọ́ program mi. Kí ló ń jẹ́ ìlara, kí ló dẹ̀ ń jẹ́ ẹ̀rí ọkàn? Ṣé rí mistake kan tá máa ń fi gbà á mọ́ra wọn ni pé láàárín èmi àti ẹ, torí pé mo wọ jàlámíà, mo dé fìlà, mo mú tẹ̀sbí dání, mo ti mọ̀ pé muslim ni ẹ́, muslim lèmi náà, but èmi àti ẹni tó dúró yìí a ṣẹ̀ ń sọ̀rọ̀ ẹ láì dání. Wọ́n á kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀, ó dẹ̀ sálámọ̀ sí mi pé sàlámà àlékún, ó dẹ̀ ṣe kẹwàá àlékún sàlám. Listen kò gbọ́, nǹkan méjì máa ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. Ó ti kí ẹni yẹn ní pé àlàáfíà fún ẹ, òun náà dá ẹ padà, kò sí àlàáfíà kankan fún ẹ. Torí thinking of religion ó jẹ́ kó mọ̀ pé tí tó bá nà ìka kan sọ́mọ kan sí ẹnìkan, mẹ́sàn-án tó kù máa jẹ́ tiẹ̀. Orí Yorùbá ní àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣebúburú ẹ̀kọ́ ara fún un. Mo máa ń wo àwọn ẹlòmíì tí ó bá jẹ́ ní pé tó bá ní ẹ̀rí ọkàn, tí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú pé o ní ẹ̀rí ọkàn yẹn, wàá kọ́ mọ̀ pé in fact mo sọ wípé àwọn ọlọ́pàá gan, àwọn tó ń ṣiṣẹ́ ìjọba, pẹ̀lú bẹ́ẹ̀ ni pé gbogbo wọn kọ́ níwà wọn ò dáa. Àwọn ẹlòmíì máa ń ṣiṣẹ́ yẹn, wọ́n máa ń ní ẹ̀rí ọkàn nípa iṣẹ́ tó ń ṣe. Torí ẹ̀ ni Yorùbá sọ pé tá bá rán níṣẹ́ ẹrú, a máa fi tọmọ jẹ. Okay? Láàárín èmi àti ẹ, ìjọba ní kó má gba one way, àbí ìjọba ní kó má gba service lane, ó wá gbabẹ̀, ó dẹ̀ mú ẹ. Ìwọ ṣiṣẹ́ ìjọba o, ó wá mú ẹni yẹn, ẹni á sọ pé àkójọ kó wo ìyàwó òun rọbí ni, ó fún ẹ ní genuine excuse. But torí pé number one, ìlara pé ìwọ èmi wà nú òrùn, ìwọ ń wa jeep, má wọrí ẹgbẹ́ orí à pé aláwọn èlòmíì máa wọ pé torí pé iṣẹ́ táwọn ń ṣe yẹn àwọn ò ní much, kò sówó lọ́wọ́ àwọn, ó bá rí èèyàn tó yẹ pé bóyá ó ti wo ẹni yẹn bẹ́ẹ̀ ni pé ẹni yẹn ní owó àbó ní wúrìdí kan, tẹ́ni yẹn bá wá ṣẹ̀ sí òfin kéré, ó máa wá lọ́wọ́ pé ìwọ kẹwọn bí ẹ̀dá, ṣèbí wọ́n ń lo jeep, ṣèbí wọ́n fresh, ó lo chain, ó ń lo fóònù ńlá, wọ́n bí ẹ̀dá, ó máa sanwó eléyìí o. Ìlara ló ń ṣe, kò kí ń ṣe pé iṣẹ́ ẹ ló jẹ́ lógún. Ọlọ́gbọ́n o, olóye o, Yorùbá ní tá bá rán níṣẹ́ ẹrú ká fi tọmọ jẹ. Tí o bá dé ibì kan náà tọ́mú ẹ níṣẹ́, mo sọ fún yín pé ẹ̀yin agbófinró wa, ẹ dá àwọn tó gbófin mọ̀, ẹ dẹ̀ dá àwọn tó fojú dòfin mọ̀. Àwọn ẹnìkan wà, wọ́n ṣe mistake kọlu òfin ni, wọn ò mọ̀ọ́mọ̀ gbéná wojú òfin. Example, ní àdúgbò tèmi ń gbé, ó ní ibì kan láti àárọ̀ kùtùkùtù títí di aago mẹ́ta, through and flow ni. Tó bá ti di aago mẹ́ta, ọ̀nà yẹn ti di one way. Ibi tẹ́ wá lọ kọ́ sí, ẹ lọ hang ẹ̀ síbì kan báyìí. Ẹ wá rí pé ẹ máa last man nǹkan tó máa ń ṣe ni, wọ́n máa lọ hide síbì kan, wọ́n máa lọ hide. Tó ẹ kẹ́ dúró síbẹ̀, kẹ́ máa sọ fún àwọn èèyàn pé padà, ibẹ̀ yẹn ti di one way, ẹ ní sọ, ẹ máa lọ dúró sí edge. Téèyàn bá ti wá wọ, ẹ máa mú lọ síbi bọ́ọ̀dù yẹn pé ṣé kò rí pé ó ti di one way ni, kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn? Ọ̀rọ̀ yín kọ́ mo fẹ́ sọ, mo ò sọ̀rọ̀ ẹ̀yin agbófinró wa, mò ń sọ̀rọ̀ nípa ẹ̀rí ọkàn àti ìlara. Torí wọ́n máa ń pọ̀ ìlara sí èèyàn lára, tó dẹ̀ máa lára ẹni tí ò mọ̀ rí. Ọlọ́gbọ́n o, olóye o, wọ́n máa ń pọ̀ ìlara sí èèyàn lára, wàá máa lára ẹni tí ò mọ̀ rí, tí ò ṣẹ̀ rí, tẹ́ ẹ̀jọ́ dà kọ́kọ́ rí, kò torí pé ó ti pọ̀ ìlara yẹn sí ẹ lára. Bàbá máa ń pọ̀ ìlara sọ́mọ lára. Yes, ẹ̀gbọ́n máa ń pọ̀ lára sábúrò lára, àbúrò máa ń pọ̀ lára sí ẹ̀gbọ́n lára. Ṣé ń ṣáàwò? Tí o bá bímọ, tó o bá ti ṣàkíyèsí àwọn ọmọ ẹ débi pé
gbogbo ìgbà ẹ̀gbọ́n ẹ ó máa sábà kó bá àbúrò ẹ̀ ní nǹkan tó ṣe tí wo ò mọ̀, àbí àbúrò máa sábà kó bá ẹ̀gbọ́n ẹ̀. Jókòó gẹ́gẹ́ bí àgbàlagbà pé kí ló dé tẹ́ni kó bá ẹni yìí, irú èèyàn wo ni ẹ̀gbọ́n jẹ́, irú èèyàn láàbúrò jẹ́. Àwọn ẹlòmíín wà, ẹ̀gbọ́n kan wà bóyá torí pé ọmọwé ń school, ìwọ kẹ̀dẹ̀ tó bá ti wo assignment wọn, ó máa ń sọ fún àbúrò pé orí ẹ̀gbọ́n ẹ̀ àbí àbúrò ẹ̀, ó sọ fún ẹ̀gbọ́n pé àbúrò ẹ̀ nìyẹn, òun nìyẹn ó gbé first class, ìwọ kàn ń wò ó. Ó wá ti show ìfẹ́, ó ti show interest jù lórí àbúrò yẹn. Tí àbúrò yẹn bá ṣe mistake, ìyà tó fi ń jẹ ẹ̀gbọ́n torí kò mọ̀wé yẹn, ẹ̀gbọ́n náà máa fẹ́ kó máa fi jẹ àbúrò torí pé ó ń lara ẹ̀, á máa pè dádì nígbà tẹ́ sí ilé kinní kan ló fọ́ bucket, kinní kan. Ṣe àkíyèsí àwọn ọmọ ẹ náà, wàá ti mọ̀ pé onílara lẹ̀gbọ́n àbí onílara làbúrò. Ọkọ ó máa ń ṣèlára ìyàwó ẹ̀, ìyàwó máa ń ṣèlára ọkọ, torí pé ìyàwó ó fẹ́ kí àwọn ọmọ ẹ máa rí ẹbẹ ní pé ìwọ ni boss, ìwọ ló ń ṣe gbogbo ẹ̀. Bàbá wọn máa kówó dé láti ibi iṣẹ́, ó máa kó fẹ́ pé èlò lówó school àwọn ọmọ 30,000, ok, ó ṣáà mọ̀ pé kinní kan gba 10,000. Wàá máa sọ fún àwọn ọmọ ẹ pé bàbá yín bóyá lọ látàárọ̀ tó dé náà 10,000 ló múlẹ̀, but ẹ má worry, èmi máa bá yín fi 20 sí. Ní ọkàn mi, o ò ní ẹ̀rí ọkàn, mo lè ká part of ìlara ọkọ ẹ, torí kí ló wà nú ẹ̀, káró sọmọ́dì, káró di máṣọ, kídi ṣáà má ti ṣòfò ni. Àwọn ọmọ tẹ bí ẹjọ́ máa jèrè wọn ni, ẹ̀yin obìnrin dẹ̀ lẹ́ ń jèrè tó jùjù, torí nǹkan tí ò ṣe, mo sọ wípé ọyàn àkọ́kọ́ tí ọmọ máa kọ́kọ́, tí ìyá máa kọ́kọ́ fún ọmọ, àánú ni ọmọ ẹ̀ ń fà. Mo máa ṣe sọ̀rọ̀ nípa àwọn obìnrin tí ò kí ń fún ọmọ lọ́mú mọ́ ń sìn, tó jẹ́ pé láti bẹ̀rẹ̀ ọdún méjì wọn food lọ fi ń tọ́mọ, máa sọ̀rọ̀ nípa ẹ̀. Àánú ló ń fà. Kò sí bó ṣe lè tọ́jú ọmọ ẹ tó lọ́kùnrin, tí ìyá ẹ̀ ò bá ti kú tẹ́jọ wà láyé, ó máa tọ́jú ìyá ju bàbá lọ. But ìyá náà máa wo, jẹ́ kí àwọn ọmọ ẹ máa wò bẹ́ẹ̀ pé ìwọ ni akọ́ńgà, ìwọ ni leader, káwọn ọmọ ẹ máa wò pé nípa kìnìkan bàbá yín, kí ló kọ́ ẹ pẹ̀lú bàbá wọn. The more tó bá ti mọ̀ pé ó ṣe, kò ń ṣe bàbá tẹ́ pé ó lọ, àwọn bàbá kan wà, àwọn ń tọ́jú ilé, wọ́n ń náwó síta, wọ́n ń gbádùn, wọ́n ń tajú ilé lọ. Tó bá ti mọ̀ pé ìwọ ọkọ tó fẹ́ kì í ṣèyàn bẹ́ẹ̀, kí lè tó lè bọ, tí ò ṣe lè bu ọkọ ẹ láṣìírí nípasẹ̀ àwọn ọmọ ẹ̀. Bàbá yín àbí ìwà àtọkọ ẹ náà, bóyá ẹ ti jà túká, ẹdún káàkùn ti lọ́ndù ẹ̀, ó wá send owó. O ní láti jẹ́ káwọn ọmọ ẹ, the more tó ṣì ń send, o ní láti jẹ́ káwọn ọmọ ẹ tó send. Àwọn ọmọ ẹ tó ń wo yẹn, wọ́n ní brain. Ọmọ ó fẹ́ gbọ́ kó jẹ́ pé bàbá wọn ló ń send gbogbo tó fi ń jẹun, tó fi ń mu, ìwọ ló ń gbé sí wọn lẹ́nu, ìwọ ló tún máa mọ̀. O ní láti dí gàgá tó wà láàrin bàbá àtọmọ, kò dáa. Èyí tó ṣẹlẹ̀ recently tó ṣe pé wedding tí ó ṣe tó ní ti get tó ń ṣe tíátà yìí, sorry mi ò mọ̀, like mo rí comment, in fact òun àti bàbá ọmọ ẹ̀ gan òjọ́ sí, pẹ̀lú ẹ̀ náà wedding yẹn ó sì fún bàbá ọmọ ẹ̀ láyé pé ó ṣe bàbá òun náà dẹ̀ kéré inú ayé, ọ̀sìn bẹ̀kọ́ mò ń lọ. Mò ń sọ̀rọ̀ nípa ẹ̀rí ọkàn àti ìlara. Sórí tí o bá ní ẹ̀rí ọkàn, tó jẹ́ ní tí ẹ̀rí ọkàn máa ń jẹ́, tó bá ṣe nǹkan fún èèyàn, ara ẹ ò ní balẹ̀, wàá máa pẹ́ nǹkan báyìí ló fa nǹkan báyìí ló fa nǹkan báyìí, but o ní ẹ̀rí ọkàn. Àwọn nìkan wà, òṣèkàtẹsẹ̀ mọ́rìn ni wọ́n tún máa ṣe pírín, ò ní mọ̀ pẹ̀lú ẹ̀ náà. Ó wá rí pé mo sọ fún yín pé aṣebúrú ẹkú bẹ́ẹ̀ wọ́n ní bí wọ́n bá lọ fógún ọdún, ọjọ́ kan lòótọ́ máa bá mọ̀ túmọ̀ ẹ̀ ni. Tí ìwà ìbàjẹ́ bá ti wẹ̀ lẹ́wù, ó máa ṣe ìwà ìbàjẹ́ yẹn débi pé ó máa ṣiṣẹ́. Ọlọ́run jẹ́ gbogbo wa ṣe o. Tí ìwà ìbàjẹ́ bá ti mú ẹ lára, tó yẹ pé ẹni tó bá ń fẹ́wọ́, ẹni tó bá ní ìlara, ìjà ìlara òun tán bọ̀rọ̀. Ọlọ́run, ìwọ ò ń parí ìjà ìlara, ìwọ fúnra ẹ ló lè parí ìjà ìlara nú ẹ̀mí ara ẹ̀. Kí ló dẹ̀ fi lè parí ìlara ni pé kọ́kọ́ lọ ní ààyò ọkàn. Ẹ̀mí tó bá ti ní ààyò ọkàn láyé yìí kò ní nílara. Bẹ́ẹ̀ ni, kọ́kọ́ lọ ní ààyò ọkàn. Tó bá ti ní ààyò ọkàn, kò sẹ́ni tí Nàìjíríà ò bá, kò sẹ́ni tí ilé ayé ò bá, kò sẹ́ni tí ò máa face one or two. Má máa wò pé o wà entitled sí nǹkan oní nǹkan. Má máa wò pé wọ́n ní àdùmọ̀bí òjọ́ tanú, báwo lọ sọ náà, ẹni àdùmọ̀bí òjọ́ tanú, ẹni tọ́lọ́run bá rán sí wẹ́rẹ́. Má tún tó pé bóyá ó jẹ́ ẹ̀gbọ́n àbújá àbúrò ẹ̀, kò wá wò bóyá o wà entitled sí life ẹ̀. No, but tí òun bá jẹ́ ẹni tó ní ẹ̀rí ọkàn, ó wò pé
ibì kan náà lè máa tẹnijọ gbà jáde. So ẹ̀rí ọkàn àti ayọ̀ ọkàn ní kí èèyàn kọ́kọ́ lọ ní. Àìní ayọ̀ ọkàn, ó yẹ àìní ayọ̀ ọkàn yẹn tó bá tún wá lọ jẹ́ ẹni tó ní ìlara, bí ìgbà pé wọ́n kó iná méjì mọ́ra wọn nìyẹn. Number one, ó ní ayọ̀ ọkàn, ó tún wá lọ jẹ́ ẹni tó ní ìlara. Débi pé mo fẹ́ gbọ́, mo máa ń sọ pé anybody tó bá ti ń bá rìn láyé yìí, tó bá ti ń sọ pé kí ló ṣe àwọn kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí, sá fún àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn o. Mo ń sọ mo torí pé ẹni tó bá kọ́kọ́ sọ pé kí ló ṣe àbí kí ló ṣe, kọ́kọ́ pé ẹni tó sọ pé kí ló ṣe yẹn sẹ́ẹ̀, kí lòun ní, kí wá ní nǹkan tí ẹni tó ní kí ló ṣe yẹn ní. Tó bá jẹ́ pé ẹni tó sọ pé kí ló ní gan tánìkan ò ní rí, tó bá jẹ́ pé ẹni yẹn ní ju nǹkan tó sọ o lè pé wò ó mọ̀ nǹkan tó ń sọ lóòótọ́, but kò ní kẹ̀kẹ́, ó wá sọ pé kí ló ní mọ́tò ní, ó ní mọ́tò, wọ́n sọ pé kí ló ní Benz ní, ó ní Benz, wọ́n sọ pé kí lẹ́ni tó ní mansion ní. Mi ò lè sọ bí òun náà ní nǹkan tó jẹ tẹ́lẹ̀ ọkùnrin, but má máa sọ pé kí lẹ́nìkan ní. No, àwọn tó bá ti sọ pé kí lẹ́nìkan ní, wọn gbogbo òun ní nǹkan. Àgbà tó bá lómi inú òkè ń pariwo, ọ̀rọ̀ Yorùbá ni. Ọlọ́run, Yorùbá ló ní ọgbọ́n jù láyé, màá sọ màá tún sọ. Ọlọ́run, ọdún mi ò fẹ́ yà. A sì ń sọ̀rọ̀ nípa ẹ̀rí ọkàn. Ṣe é dá, yes, ìlara àti ẹ̀rí ọkàn. Ìlara àti ẹ̀rí ọkàn, another topic entirely ni, ó máa gùn gan. Torí méjèèjì wọnú ara wọn ni. Ibi tó dẹ̀ ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ pé ọmọ tó bá bí, ó bẹ̀rẹ̀ láti bí ìbágbé ẹbí. Ẹ̀gbọ́n àtàbúrò wọ́n máa ń ní ìlara ara wọn. Wọ́n padà dẹni tó fẹ́yàwó tó ní ọkọ, wọ́n tún sì ń ṣe ìlara. Àwọn ọmọ náà tún inherit ìlara yẹn. Wàá máa gbọ́ ibì kan náà, àwọn family méjì wọ́n máa jẹ́ sọ́ni nǹkan náà, but wàá máa bí pé kí ló ṣẹlẹ̀, like dáàdì mi ò ń bá dáàdì ẹ̀ ṣe, dáàdì ò ń bá dáàdì ẹ̀ ṣe, like kíní yẹn náà kò dẹ̀ ń ṣe fọ́tù. Àwọn bàbá wa náà ti build díẹ̀ láti ọ̀dọ̀ wọn wára wọn lọ. Tógé tó ti lóge oúnjẹ o, àbí kíní kan tí bá wá àbúrò mi lọ́sàn-án máa pé mò ń tọrọ lọ́wọ́ wọn, ẹ̀wọ̀n mi má lọ sílé àbúrò mi, ẹ̀wọ̀n mi má lọ sílé ẹ̀gbọ́n mi, kí ló ṣẹlẹ̀? Ìfẹ́ ló wà ń bẹ́ẹ̀, ìfẹ́ ni, ìfẹ́ la fi dálé ayé, ìfẹ́ la fi dálé ayé, ọkọ̀ gbé sórí irọ́ ni. Mo ṣì ń bọ̀, mi ò tí ì dé o.